kí ẹnikẹ́ni tó bá lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété pé a kú dédé àsìkò yìí, a dẹ̀ kú ojú ọjọ́ ṣe rí. Mi ní lè kí ìyàn púpọ̀ lónìí torí nǹkan tí mo torí ẹ̀ jáde ó jẹ́ nǹkan tó ń bá fù mí gan, tí mo dẹ̀ wò pé àìsí ń bẹ láì bá wọn dá sí. Ó yẹ káwa náà ó bó ṣe nǹkan àbí méjì, ó yẹ káwa náà ò wí lórí ọ̀rọ̀ yẹn. Ṣáájú ohun gbogbo mo kí Ọlọ́run, mo dẹ̀ kí àwọn tó lódùmarè ó kó lé ayé lé lọ́wọ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi pé a kú bójú ọjọ́ ṣe rí, àkókò lè dá. It's a day to my birthday, agbára lọ́wọ́ Ọlọ́run, ní ṣe nínú ìbànújẹ́, ní ṣọdún nínú ayọ̀, àlùbáríkà àwọn tó lódùmarè tó kó lé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo ẹni tí gbogbo àwọn tí mo máa ń kí pátápátá, mo kí mo kólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ́rọ̀ ilé téńté, mo kí mo kí ẹ̀gbọ́n mi dáadáa, ọ̀nkù mi dáadáa, ẹ jẹ́ n tún pè ní bàbá mi Alhaji Oríyọmí Hamzat, mo kí yín dáadáa, ẹ kú àtúnṣe, ẹ dẹ̀ kú kó lè dáa. Mo wá kí ẹ̀gbọ́n mi náà Pastor Agbala Gabriel, mo kí yín o, mo lù yín lọ́gọ ẹnu. Ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀, akọ iṣẹ́ làwọn àgbà bọ̀ náà ní ló ń ṣe. Torí náà ńkọ́ mo lù yín lọ́gọ ẹnu fún akitiyan yín lórí ìmọ̀ràn ọmọnìyàn lọ́wọ́. At times bákan méjì láyé, yes, ẹlòmíì máa ń ṣe oore in order láti retí return, ẹlòmíì dẹ̀ máa ń ṣe oore bí Ọlọ́run ṣe rán. Kò wá síbẹ̀ èèyàn ṣe máa ṣe oore téèyàn bá jẹ́ ṣoore tó ò ní padà encounter, tó ò ní padà ní challenges. Tí oore kan tó o ṣe nú àwọn oore ẹgbẹẹgbẹ̀rún oore tó o ti ń ṣe, tó tí kan ń bẹ ò ní padà bí yá wá fún ẹ, tó wàá fẹ́ jókòó tó fi pé ǹjẹ́ o mọ kábàámọ̀ lórí àwọn oore tó o máa ń ṣe. Ìgbà míì ń máa ń fà á kẹ́lòmíì dẹ́kun oore ní ṣíṣe. Ní làwọn bàbá wa nílẹ̀ Yorùbá náà fi ní oore níwọ̀n. Ẹlòmíì náà sì bọ̀ wọ́n nítorí ìrègùn la fi ṣe oore. Èmi wá máa ń rọ gbogbo ẹ̀dá pátápátá wípé ẹ ṣe oore fún ẹnikẹ́ni tẹ́ ẹ bá lè ṣoore fún without expecting appreciation. Ẹ ṣe oore lọ́nà tẹ́ ẹ fi ní máa retí pé bọ́yẹ̀ ń tẹ̀ ń ṣoore fún yẹn kó sẹ̀san fún yín lọ́jọ́ iwájú. Ẹ ṣe oore níṣe pé mo ṣe tèmi fọlọ́n. Èèyàn lè ṣoore fẹ́ni pupa kẹ́ni dúdú ọ̀sán, èèyàn lè ṣoore fẹ́ni gíga kẹ́ni kúkúrú ọ̀sán, èèyàn á máa ṣoore fún ààfin tó jẹ́ pé èbó ni ó padà san fún yàn, bọ́rọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn. Àmọ́ ẹ̀dá tó bá ti ń ṣoore lórí pé òun ṣoore kẹ́ni yẹn lè máa sin òun, àbẹ́ èèyàn ṣe oore tó ṣoore tán, àwọn àgbàbọ̀ wọn ní tá a bá fàbò àgbòfégún àájókun rẹ̀ lẹ́ni. Tó bá wá ṣoore fèèyàn tó wá lóṣòó toore yẹn, yálà bí àpẹẹrẹ o ra mọ́tò fún yàn nísìn, o wá fún ní dọ́kúmẹ́ǹtì photocopy, o kó original sọ́wọ́, o ra mọ́tò fẹ́ nìyẹn o, o yá ní mọ́tò ni, yes. Àmọ́ tó bá ra mọ́tò fún, tó fún ní photocopy, tó fún lóríginal copies, tó fún ní gbogbo kí mọ́tò tó bá mọ́tò yẹn wá, tó jẹ́ pé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú mọ́tò tó ti yọ̀ǹda ẹ̀,
ìyẹn ló ń pè ní pé o ṣoore láì wẹ̀yìn. ìgbà tí ẹ̀gbọ́n wa ọ̀nkù wa tí wọ́n jáde láti máa ran àwọn èèyàn lọ́wọ́, inú wa dùn, ara wa yá pé at least tá bá rẹ́ni tó jáde tí ó wò wípé ọ̀pọ̀ àwọn èèyàn ti lálàsé, wọ́n ti dààmú nínú ayé, àmọ́ fún ìdí kan àbí kejì wọn ò rí oore ayé jẹ. téèyàn kan wá jáde ó wá wò pé ẹ jẹ́ máa gbìyànjú láti dẹ́rìn pẹ̀kẹ́ yín, ẹ jẹ́ kírú ẹni bẹ́ẹ̀ ká kí káyìn. kò sí béèyàn ṣe fẹ́ pọn gbogbo ọmọ láyé ọ̀pọ̀ kan tẹ́sẹ̀ rẹ̀ ọ̀yọ́ ọ̀lẹ̀. You can never be perfect. And you can never expect 100% success. Kò possible. 100% success kò ṣeé ṣe, o ò lè ní. ó ṣèkan tí ó bu ọ lọ́wọ́. mi lọ́rọ̀ Muyideen Agbala Gabriel, ẹ má ṣì mí gbọ́ o. mi ní ọ̀rọ̀ Muyideen, mi ò ní wípé ó bu yín lọ́wọ́ o, kò tí ì bu yín lọ́wọ́, yes, torí wípé nínú ọ̀rọ̀ tí Muyideen sọ, èmi di àwọn fáàtì kan mú tí mo dẹ̀ fi rí i pé bá ṣe pé lóòótọ́ lórí bẹ́ẹ̀, tí mo padà rí wípé Agbala Gabriel fúnra wọn ò parọ́, mo rí i pé láàrin yẹn ó kù díẹ̀ káàtó. àwọn pọ́ìntì wo ni? àwọn pọ́ìntì pé kẹ́ ẹ máa kọ̀m̀pọ́sì àwẹ̀, àwọn pọ́ìntì pé ẹ̀ ń nà á ní pankẹ́rẹ́, at that age àgbàlagbà ní bọ̀dá ní Mr. Muyideen. téèyàn bá wá ń na àgbàlagbà báyẹn ní pankẹ́rẹ́, èèyàn ò bẹ̀rù Ọlọ́run o. whether true or false, Muyideen ní ṣí ẹ̀yìn ẹ̀ fún wa, a dẹ̀ rí àpá lẹ́yìn ẹ̀, léyìí tó túmọ̀ sí wípé ó lè má jẹ́ pankẹ́rẹ́ èyí tẹ̀yìn náà, ó lè jẹ́ pankẹ́rẹ́ míì, ó sì lè jẹ́ àwọn àmì míì níbẹ̀ lẹ́yìn rẹ̀, àmọ́ Agbala Gabriel ẹ kó kù látàrí nínà ní pankẹ́rẹ́. àwọn nǹkan tẹ̀mí rí ń bẹ̀ nìyẹn, mi ò lè dá yín lẹ́bi for any reason. ohun tó pamọ́ kedere níwájú ọba mi Ọlọ́run. kò dẹ̀ sí gbogbo oníkálukú tá ń bọ́ ta gbá kan àwo kan. tọ́yìn náà bá wà in that position, you will do more than that. bóyá Agbala Gabriel wò wípé bíbélì ní wípé àyà wèrè, àyà ọmọdé ni wèrè dì sí, ẹgbà sí ní ogún ẹ̀. àmọ́ Agbala Gabriel, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Mr. Muyideen ò kì í ṣọmọdé. tẹ bá nítorí wípé ó ń ta bàbá àjẹ̀bú àbáwọn nǹkan míì ni, I want you to know pé ọ̀pọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé bàbá àjẹ̀bú ni wọ́n ta pẹ̀lú owó péréte tí wọ́n sì dolówó tán dọlọ́là tó ni. ká ní pé ń gba Muyideen, tí Mr. Muyideen lọ rèé ta bàbá àjẹ̀bú yẹn, ká ní pé ó jẹ owó tabua, ara àṣeyọrí yín la yóò kà mọ́. Agbala Gabriel abẹ́ẹ̀ mọ́ ni, ara àṣeyọrí yín ni wọ́n kà mọ́. ìwà tí Muyideen ń wù síyàwó, ó mọ̀ wípé ọ̀dọ̀ yín lòun ti fẹ́ yàwó, ó wà pé kó má ṣe ń tí ìyàwó tó wá fi ẹjọ́ òun sùn yín tẹ́tùn máa na òun pankẹ́rẹ́. ẹni ayé ti yé sí ọ̀rọ̀ ẹ̀,
ọlọ́run ò ní jẹ́ àràn lọ́wọ́ tọ́lọ́run bá wá jẹ́ àràn lọ́wọ́ ọlọ́run má jẹ́ ó dibi mọ́ wa lọ́wọ́ àdúrà tó yẹ kéèyàn máa ṣe nu. gbogbo ṣoore láyé ẹ máa gbàdúrà ẹ pé ẹni ayé ti yé sí ọ̀rọ̀ ẹ̀. ọ̀pọ̀ èèyàn tẹ́ ń wò yẹn ti ń tọrọ àánú ń ta ayé ti yé sọ̀rọ̀ rẹ̀ èèyàn kan ṣoṣo ibì kan ṣoṣo tó lè dojúkọ iná lọ́lọ́run. tí èèyàn bá gbìyànjú láti ràn lọ́wọ́ láì ní ìkúnlọ́wọ́ ọlọ́run láì gba àdúrà tó tọ́ sọ́lọ́run mo fi ọlọ́run tó lẹ̀mí mi búra ẹni tó ràn lọ́wọ́ yẹn ó padà jẹ̀bi. Agbala Gabriel àmọ́ Yorùbá àmọ́ Nàìjíríà wọ́n dá owó kẹ́ ẹ fi kọ́lé fún Muyideen ẹ̀dẹ̀kọ́ ẹ gba ṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀ ẹ gba ṣọ́ọ̀bù fún wọn ẹ kó ọjà síbẹ̀. I want you to know wípé ọmọ aráyé tẹ̀ ń wò yẹn wọ́n kì í wo dáadáa èèyàn sẹ́yìn o. àìdá tó o bá ṣe lẹ́ẹ̀kan yẹn a máa pa dáadáa tó o ti ń ṣe é bọ̀ a máa parẹ́ níwájú wọn o. ẹ gbọ́ àìdá kékeré àléébù kékeré tán bá rí lọ́rọ̀ èèyàn àwọn èèyàn ó ti gbàgbé gbogbo dáadáa téèyàn ti ń ṣe é bọ̀ àléébù yẹn ni wọ́n wàá dì mú. ọ̀pọ̀ àwọn èèyàn ti gbàgbé àwọn tẹ́ ẹ ti ṣoore fún sẹ́yìn bí ìyá gbóǹkán bí bàbá wa sún èbèbè bí gbogbo wọn báyẹn bọ̀ àléébù pé yọ pankẹ́rẹ́ ti Mr. Muyideen ńlọ́pọ̀ àwọn èèyàn náà fẹ́ máa lò against yín. iná fẹ́ máa lò against yín. Muyideen ní wípé afẹ́ajẹ mọ́fìáyó tí fúnni lóko ìdí ọ̀pẹ̀rọ pò níyín. ọ̀rọ̀ tó sọ yẹn we don't want to go deep. òun ló yé ó dẹ̀ yí ẹ̀yin náà torí wòlíì Ọlọ́run ni yín. wòlíì Ọlọ́run ò ní yín. ẹ̀ ń gbàdúrà sọ́lọ́run Ọlọ́run dẹ̀ gbọ́. àwa ò mọ ohun tó ṣẹlẹ̀ o deep. a mọ ohun tó ṣẹlẹ̀ deep. àmọ́ inú ọ̀rọ̀ tí Muyideen sọ tá a dẹ̀ padà fẹ́ rí ìkan múlẹ̀ àbí tá a bá lórí Muyideen ò pé tá a bá ló ya wèrè tá a bá nígbà ni ó na òun ó ṣí ẹ̀yìn àpá àyà ń bẹ lẹ́yìn rẹ̀. Agbala Gabriel náà ò dẹ̀ parọ́ wọn láwọn nà ń pankẹ́rẹ́. lọ́dọ̀ tèmi ò tí Muyideen bá sọ ọ̀rọ̀ ogún ẹjí àgbà mẹ́wàá gbọ́ ká fi mẹ́wàá àyòkù lẹ̀. Agbala Gabriel fúnra ara wọn dẹ̀ ti sọ síwájú ńjọ́ kan wọ́n ní Muyideen ò kì í pa irọ́. ọ̀pọ̀ àwọn èèyàn lọ́lẹ̀ ni Muyideen kò fẹ́ ṣe gbá ni kò ní fẹ́ ṣàwo ni tó bá jẹ́ ọ̀lẹ ni I want you to know tó bá jẹ́ ọ̀lẹ ni at that age kò ní máa lé mọ́tò pẹ̀lú pàǹdà kíní kéèsì fóònù àtàwọn chájà tí ń tà kó tó di pé Agbala Gabriel rí. Ọlọ́run ló lo Agbala Gabriel fún Muyideen. Ọlọ́run ló ṣe kíni olólo Agbala Gabriel fún Muyideen.
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wà bẹ́ẹ̀ Ọlọ́run yóò lo ẹnìkan ní onísábàbí fún èèyàn ni. Ẹ̀dá kan ò lè ṣàdédé lówó láyé. Ọlọ́run lo èèyàn kan fún lónísábàbí ni. Ẹ lọ ṣèwádìí ẹ̀ bọ́lọ̀ ń ṣe rí nìyẹn. Bí Ọlọ́run bó ṣe rí nìyẹn. Ìlàsẹ̀ máa ń pe Ọlọ́run ní ọba onísábàbí. Lágbájá rìn rege tó fi wá débì kan ẹni yẹn wá wò pé ọmọ dáadáa ní ẹ ó wá bẹ̀rẹ̀ sí ní fún ẹ ní kọ́ńtíráàtì mímọ̀ ẹ́ ṣe ìrẹ́kọ́ ọ wà nínú ètò Ọlọ́run ni. Ọgbọ́n rẹ kọ́ ló fi rìn débi tó o ti pàdé aláàánú. Sábàbí lọ́lọ́run fi ṣe fún ọ. Ó ń sábàbí rẹ lọ́lọ́run fẹ́ kọ́ ọ pàdé ó sì pàdé ẹ̀. Ọlọ́run fi Àgbàlá Gabriel ṣe sábàbí fún Muyideen. Ọlọ́run tó wá lo Àgbàlá Gabriel láti tún na Muyideen ń pàṣán kó lè padà síbi tó ti ń bọ̀. Àgbàlá Gabriel, èmi fẹ́ rọ̀ yín. Àwọn oore tá ń ṣe fáwọn èèyàn ẹ má límìtì ẹ̀, ẹ má dínkù. Àmọ́ ẹ máa ṣe àwọn oore yìí nítorí Ọlọ́run. Ẹ má ṣe nítorí pé kán lè máa wá sínú ìjọ. Ẹ má ṣe nítorí pé kán lè dọmọ ìjọ yín. Ẹ má ṣe nítorí pé kán lè máa sìn yín. Ẹni ẹ bá fẹ́ palayé máa ń pè ní dádì. Dádì wa máa rá bàbà wàláhì tàláhì kẹ́ni ń wora rẹ̀ wò ò ní pẹ́ ṣubú. Táyé bá ní àfiwọ́ ìwọ náà máa sọ pé àfọlọ́hun. Mo kẹ́kọ̀ọ́ púpọ̀ lára Alhaji Oríyọmí Hamzat. Kọ́lọ́run yóò túbọ̀ pẹ́ fún wa. Èmi àti wọ́n pàdé ní sometimes last month. Yes. Bóyá bí on the 8th last month. Mo fọba tó ní mí búra. Alhaji Oríyọmí Hamzat ò pè mí lórúkọ wọ́n ń lo ẹ́ fún mi ni. Mo wá wo humbleness wọn pé kábíyèsí rí Ọlọ́run. Mo kọ́ ẹ̀kọ́ lára wọn. Ìdáyìn witness nsìn àwọn àṣìwájú náà ti witness ẹ̀ gbogbo ẹ tó bá ń ṣoore ló máa witness irú ẹ̀. Àmọ́ Àgbàlá Gabriel tẹ́ ẹ bá lè ṣe oore yín ní ìlànà pé mo ṣe fọ́lọ́run ìlànà pé tó ẹ pé mùsùlùmí ni ọ́ mo ṣoore fún ọ lọ́ọ́ máa jọ́sìn ní mọ́sálásí rẹ̀. Babaláwo ni ọ́ mo ṣoore fún ọ lọ́ọ̀dí ifá rẹ lọ́ọ́ máa ṣèṣẹ̀ṣe rẹ tẹ̀ ń ṣe. Àmọ́ ká máa ṣe oore lórí pé tí n bá ti ṣoore fún ọ tán dandan gbọ́dọ̀ máa wá ṣọ́ọ̀ṣì ẹ̀ ní ládàá o. Ẹ mọ̀ pé Muyideen ní ń jẹ́ ogun ìdílé lè pọ̀ àṣàsí lè pọ̀ gbogbo nǹkan lè pọ̀ fún. Àgbàlá Gabriel ọ̀pọ̀ gbogbo àwọn tá à ń ṣoore fún ọgbà kan náà lẹ́ ń kó wọn sí. Ó dẹ̀ ní mínì tó pọ̀ and that is the reason why nígbà tí ọ̀rọ̀ Muyideen yìí ṣẹlẹ̀ tí ọ̀pọ̀ àwọn èèyàn ò ṣe ronú lẹ́ẹ̀mejì tí wọ́n fi ń dá yín lẹ́bi torí pé ẹ̀yin fúnra yín ti hùwà kan dá yín lẹ́bi. Ẹ wà Alhaji Oríyọmí Hamzat pẹ̀lẹ́ state tí wọ́n tán kọ́. Tọ́ba náà fẹ́ fún èèyàn lẹ́ńbẹ̀ wọ́n fún ọ ní kì í ṣe pé compulsory ẹ pé wàá kọ́lé bẹ̀. Wọ́n kó gbogbo òwe ilẹ̀ fún ọ wọ́n kó gbogbo nǹkan fún ọ. Bọ́ọ̀bá wá wù ọ́ kó o tó tà bó wù ọ́ kó o máa gbé bẹ̀ ṣe jẹ́ ọ jẹ́ pé gbogbo ẹni táwọn èèyàn bá dáwó fún yín ìpè kẹ́ ẹ kọ́lé fún ṣe béèrè pé àdúgbò wo lọ fẹ́ tàbí kẹ́ ẹ lọ rèé bá wọn ra lẹ́ńta kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọ́ fúnra wọn kẹ́ ẹ máa bá mánítọ̀ rẹ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní tá a bá fàgbòfégún àájókun rẹ̀ lẹ́ni to me. Ìgbésí ayé Muyideen ọ̀sán mọ́ná lọ́dọ̀ Àgbàlá Gabriel ìní ṣe ń wá gbogbo ọ̀nà. It's not that he's been paid
destabilize or jeopardize the effort of Agbala Gabriel. No, don't let us think that way. Bí ẹ wò báyìí ní ìsìn tí èbá ṣe sí ayé èèyàn jí làárọ̀ ọgbànú ọjà Bódìjà lọ níbo ló ti rí kété tó gbélé rí tí fi ń gbàrú. Alhaji Oríyọmí Hamzat wọ́n wá mú wá padà sọ́dọ̀ Agbala Gabriel láti wá túbá káwọn wá ojútùú sí aáwọ̀ yẹn. Ó wá insist pé àti lé o t'Agbala Gabriel fóun o àti gbé o àlóhùn yọ̀ǹda Agbala Gabriel. That means there is more to it. Ẹ notice ìgbà t'Agbala Gabriel ń ṣàdúrà. Ọlọ́run sọ̀nà rẹ níre ń ṣe àmì kíkankíkan. Ta ló máa mọ́tìfù ìyàwó náà? Ìyàwó tá ẹ fẹ́ fún. Ó ní wípé inú ọ̀rọ̀ tèmi gbọ́ lẹ́nu ẹ̀ ní pé ṣèbí tínú èèyàn bá dùn lèèyàn báyàwó èèyàn ṣeré ni ó doyún. Ọ̀rọ̀ tó wúwo ni. Kí ni òmùnú mú ìdí ń dùn? Agbala Gabriel. Kí ni nǹkan tí ò mú inú mú ìdí tí ò mú dùn? Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Muyideen ń sọ nígbà kan bí léèrè ọ̀rọ̀ wípé ṣé ń ṣẹ̀tọ́ lọ́kọláya láàrin òun àti ìyàwó rẹ̀. Ó wá dáhùn ó ní wípé ṣèbí bínú èèyàn bá dùn lè yóò súnmọ́ ìyàwó èèyàn lọ́ọ́ ṣeré ọmọ ni ó doyún. Nígbà tóun nọ́tìsì àwọn ìgbésí kan lára ìyàwó òun pátì. Àwọn ọ̀rọ̀ ìwúwo fẹ́ntọ́ bá dé làákàyè. A lè lórí Muyideen ò pé náà. A lè lórí ẹ̀ ò pé o. Agbala Gabriel ẹ ṣàtúnṣe. Dandan ni kí ṣoore kó ní iṣu. Àmọ́ yìí náà ẹ wo bí tí kùdìẹ̀ bá ti ń wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Kẹ́ẹ̀dẹ̀ ṣàtúnṣe ń bẹ̀. Kò sẹ́ni tí máa ń wù kó live comfort zone lọ sí suffering zone. Àmọ́ tí Muyideen fi lè sọ pé òun fẹ́ live comfort zone táwa believe pé comfort zone ni. Bó ń fẹ́ padà ábí tó ń ti ń jìyà yẹn. Ó ní báwo? Ó ní túmọ̀. Muyideen ní kí á bi bàbá wa Agbala Gabriel pé gbogbo àwọn tó ń kọ́lé fún ṣé wọ́n ń fún wọn níwèé. Ìwé ilé, ìwé ilẹ̀. Ọ̀rọ̀ náà deep. Àmọ́ kọ̀ọ̀kan wá. Ẹ gbọ́ kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ náà owó Agbala Gabriel kọ́ l'Agbala Gabriel fi ń kọ́lé fáwọn èèyàn. Owó tán ọmọ Nàìjíríà tí wọ́n ń dá ni. Àmọ́ Agbala Gabriel ní ń jẹ́ àmọ̀ pọ́n pípù yìí ní ṣòro ẹjẹ́ á ràn wọ́n lọ́wọ́. I gave him 100% kudos on that. But lórí ọ̀rọ̀ tá a bá fà àgbòfégún àájókun rẹ̀ lẹ̀. Èmi ò báyà díà yẹn o. Bá a bá ṣoore fún ni ẹjẹ́ á ṣe tinú tọkàn ni. Ká má ṣoore láti máa expect a return. Agbala Gabriel Ọlọ́run mọ̀ yín ju báwa ṣe mọ̀ yín lọ. Ó dẹ̀ mọ̀ dídẹ́ fi ń ṣoore tẹ́ ń ṣe. Ó dẹ̀ mọ̀ tẹ́ fẹ́ fi achieve. Ìwọ̀nba táwa rí náà rí la sọmọ ní. Kọ́ lọ mọ́kọ̀rọ̀ ọlọ́rọ̀ ké fún àǹgbá tí. Ká má kan sáárù lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀.
nítòjọ wà láàrin ẹ̀yin àti Muyideen Ọlọ́run tó jọ dá yín tó dá gbogbo wa òun ló mọ̀ o. èmi wá ń rọ̀ yín mò ń bẹ̀ yín wípé ẹ ṣàtúnṣe o. ẹ jẹ́ káwọn èèyàn onígbàgbọ́ nú yín padà torí ọ̀rọ̀ Muyideen ni ó ti dín ìfẹ́ yín kù lọ́kàn àwọn èèyàn tẹ́ ẹ̀ bá mọ̀. because mo ti sọ tẹ́lẹ̀ ẹ máa ń na òun ó ṣí ẹ̀yìn rẹ̀ àpá wà ń bẹ̀ ẹ̀yin náà dẹ̀ confam pẹ̀yọ pankẹ́rẹ́ ti ọ̀gbẹ́ni Muyideen at that age. ọmọ 15-20 years ọmọ 15 to 20 years ní ìsìn gan bàbá àti ìyá rẹ̀ ọ̀yọ́ pankẹ́rẹ́ tí mọ́ ọ̀rọ̀ ló kù tí a ń fi bọ́ wọn ká tó wá sọ àgbàlagbà báyẹn tẹ́nà gbàtẹ́ bá wà nà tíyàwó rẹ̀ mọ̀ iyì kí lẹ fẹ́ kíyàwó fún yóò wà lórí pé bóun bá ṣe ìyàwó gan àbọ̀rọ̀ bá dàbí nǹkan láàrin òun àti ìyàwó ọ̀gbẹ́jọ́ wá rò f'Agbala Gabriel Agbala Gabriel ó tó máa fi pankẹ́rẹ́ náà sẹ́yìn èèyàn ẹ̀rọ ni. Muyideen doesn't want to continue living in bondage, suffering and smiling. That's just the bitter truth. Gẹ́gẹ́ bí ọba Solomon ṣe sọ ó ní wípé Muyideen only wants freedom. He wants to be free. To me also, that is just it. The Genesis is not free. And he wants to be free. Ẹ fún lórí ọ̀fẹ́ àti ṣe ń tó wù ú. Ẹ fún lórí ọ̀fẹ́ àti dá ìrònú ti ẹ̀ rò. Ẹ fún lórí ọ̀fẹ́ àti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe láàyè ara tiẹ̀ láì ṣe wípé bọ́yá ẹ gáìdì rẹ̀ àbí yẹn kan. Ẹ fún lórí ọ̀fẹ́ yẹn. Lójú tiẹ̀ ẹ kéèjì ẹ̀ ní. Béèyàn bá sì kéèjì ajá jù ńjọ́ tó bá ráyè jáde ó lọ nìyẹn. Mò ń rọ̀ yín mò ń bẹ̀ yín Agbala Gabriel gbogbo àwọn tẹ́tọ̀ wọn bá ń bẹ lọ́wọ́ yín ẹ fún wọn. Ẹ fún wọn mọ̀nàkàì. Ẹjọ́ ní kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ẹ wá máa ṣoore tẹ́ ń ṣoore lọ. Kò sí ṣoore kan láyé tí kábàámọ̀ oore àtẹ̀ntí ọ̀bá finú dúndùn inú mímọ́ ṣoore ló kù. Pé ṣoore kan wàá ṣoore yóò wàá kábàámọ̀ oore wàláhì irọ́ ni. Mo ṣoore kò gbè mí ọlọ́wọ́ kan kánú ni. Inú re a máa kó èèyàn yọ púpọ̀. Inú re kó lóyè Sunday Igboho ṣàyọ. Mo lè ka èèyàn tó pọ̀ fún yín tó yẹ pé inú re wọn ló kó wọn yọ nígbà táyé fẹ́ mú wọn. Agbala Gabriel ẹ má jẹ́nu ó kùn yín jù. Ẹ ṣàtúnṣe. Ẹ ṣàtúnṣe o. Èmi ò wá láti blame yín. Èmi wá láti support yín. Àmọ́ kẹ́ ẹ ṣàtúnṣe níbi tó bá ti yẹ. Because ẹ ń gbìyànjú o. Ẹ̀bẹ̀ èèyàn kan lẹ tún gba bíi 6 million fún ní ìsìn. Then ẹni tẹ́ ẹ bá fẹ́ ṣoore fún ṣe ni wọ́n máa lọ rèé open àkáǹtì fúnra wọn kẹ́ ẹ mọ́nítọ̀ wọn láti open àkáǹtì fúnra wọn kẹ́ ẹ wá máa bá wọn fàkáǹtì wọn gba owó yẹn. Kẹ́ ẹ dẹ̀ mọ́nítọ̀ wọn bá ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú owó yẹn. Ìyẹn ò bá tún pè yín o kò bá tún fún yín ló kọ dáadáa. Gẹ́gẹ́ bá Lájí Oríyọmí Hamzat ṣe máa ń ṣe. Mo rọ̀ yín gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá Olódògbò kẹrin lójú ogun ọbọ̀sọ̀kòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Mo rọ̀ yín ni o gẹ́gẹ́ bí àbúrò sẹ́gbọ̀n
wípé ẹ ṣàtúnṣe o níbi tó ti yẹ. Mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀. Èyí tí mo ti sọ yìí ó ti yé Àgbàlá Gabriel, ó dẹ̀ ti yé àwọn tí ń bú Muyideen. Ẹ má bu rárá. Ẹ kọ́kọ́ fi ṣírò wípé kẹ̀yàn tó lè fi létọ́ kọ́ fún lẹ̀ kóhun padà sójú títì. Ó ní ntọ́ bá dé, ó ní ntójú rí ni. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Tomorrow is my birthday 0606 and I wish myself a happy birthday celebration. Tó bá wu Ọlọ́run, tó bá jí mi sáyé láàárọ̀ ọ̀la ń fọpẹ́ fún. Torí pé èmi máa ń gbé gbogbo ìgbésí ayé mi bí ẹni tí ò ní dọ̀la ni. Bẹ́ẹ̀ni, mo máa ń gbé ìgbésí ayé mi bí ẹni tí ò ní dọ̀la. Ọjọ́ orí tí mo sì pé lọ́la, I may look younger in the face. Èmi náà ti dàgbà. Mo gbẹ́nu lé 40. Àgbà náà ń tara wa. So ó tó kí n dúpẹ́, ẹ bá ń dúpẹ́ fọlọ́run. A ti la ewu tó pọ̀ kọjá. Ọ̀pọ̀ àrá ló ti sán. Ọ̀pọ̀ ìjì lọ́jà tọ́lọ́run òjì ó gbé wa lọ. Mo dúpẹ́ o. Alhamdulillah ikodira. Mo dúpẹ́ Ọlọ́run. Thank you. God bless you.